èmi ni ọkọ principal community high school RSL tí àwọn agbẹnipamọ́ pé èmi ni ọkọ principal community high school RSL èyí tí àwọn agbẹnipamọ́ gbé sí àkàtà wọn. Gómìnà wa a dúpẹ́ lọ́wọ́ yín, kò sí bí a ṣe lè dúpẹ́ tó lè tó nítorí pé a mọ àwọn akitiyan tí ẹ ti ṣe látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀. Ẹ ṣàlejò wa, èmi ni Dean Renewable Natural Resources ní Ìṣẹ́yìn, a sì mọ ribiribi tí ẹ ṣe fún wa. Tí mo tún fẹ́ sọ ni pé ẹ ní sàṣetì lórí ọ̀rọ̀ yìí, kò sí ní sú yín, kò ní rẹ̀yìn. Gbogbo àwọn èèyàn wa tó wà ní àkàtà àwọn èèyàn wọ̀nyí, ẹ dákun, à ń bẹ̀ yín má jẹ́ kó rẹ̀yìn sà. Àtọmọdé àtàgbà wọn, ìyàwó mi ni wọ́n ń lò láti fi ṣe fídíò tí wọ́n ń pín káàkiri. It's very disheartening and depressing. Mi ò ní sọ jù báyìí lọ sà, mo mọ̀ pé ẹnì ṣe ẹ kájọ ẹ sì jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun gómìnà, ẹ ṣe. Wọ́n pe Fúnmiláyọ̀ Òjó, bàbá yìí lọ jókòó. Jọ̀ọ́ bí ẹ bá ti pàdé fídíò ẹ máa bá mi share. Mo gbàdúrà fún gbogbo abiyamọ, ayé ò ní fi kú ọmọ ṣe ọ̀rọ̀. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run alààyè. Lórí àwọn ọmọ wọ̀nyí ni ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ìjọba ẹ dìde. Ẹ̀yin aládùúrà ẹ jẹ́ ká dìde. Ààyè làwọn ọmọ yìí gbọ́dọ̀ padà wálé. Wọn ò gbọ́dọ̀ gbé òkú wọn wálé, mo sọ àsọtẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ tẹ́ ń bẹ nínú igbó yìí, Bíbélì pé nílọ́fẹ́ la tà wá, onílọ́fẹ́ ló sì rà yín padà. Mo kéde ní orúkọ Olúwa gẹ́gẹ́ bí ẹni ìgbà. Bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ wà láyè síbẹ̀, ẹ ò ní fara pa wá sílẹ̀. Ìwọ tó bá péré ní abiyamọ wá kọjá lára fídíò láṣẹ pọ̀ ṣàmì láṣẹ pọ̀ bá mi share. Ẹ máa bá mi share kó kan ìjọba lára. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run alààyè. Abiyamọ tó bá mọ tí mò ń wí yìí, iná ọmọ ò ní tú o. Ó ò ní fojú sọ́kún ọmọ o. Ẹ̀yin ọmọ yìí mo gbàdúrà fún yín níbi tí ẹ wà yẹn. Ẹ ò ní fara pa wálé. Ìyà oníyà ò ní jẹ yín. Ìyà oníyà ò ní jẹ yín. Nínú igbó agijì tí wọ́n gbé yín sí yẹn, ẹsẹ̀ yín méjèèjì lẹ máa fi rìn wálé. Ẹ jẹ́ kí abiyamọ pàdé fídíò yìí kó máa bá mi share. Ẹ jẹ́ ó pàdé kó máa bá mi kó dẹ̀ máa bá mi ṣàmì. Ẹ máa kígbe níbi tí ẹ wà. Ẹ̀yin ọmọ yìí, ẹ ní láyọ̀ lẹ máa wálé. Ẹ ní farapa. Wọn ò ní gbòkú ẹnikẹ́ni wálé. Báwo la biyamọ ṣe máa rí báyìí? Ọ̀pọ̀lọpọ̀ àwa biyamọ yẹn ló máa dorí kodò. Wọn ò ní lè jẹun. Wọn ò ní lè sùn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàmì. Má sọ pé kò sí ọmọ rẹ níbẹ̀. Ọ̀run yabọ̀ kì í ṣọ̀rọ̀ ẹnìkan. Bí ẹ bá rí nísinsìnyí, kò síbi tí àwọn ènìyàn yìí ò ṣiṣẹ́ dé. Àmọ́ abiyamọ tó ṣàmì program yìí tó dẹ̀ bá mi share lórúkọ Jésù, ajínigbé ò ní gbé ọmọ rẹ lọ. Àwọn agbéniṣòwò ò ní gbé ọmọ rẹ lọ. Ilẹ̀ tí wọ́n kọ́ tó ń ga ju ọmọ lọ, tí wọ́n gbé ọmọ sínú ilẹ̀, irú ilẹ̀ bẹ́ẹ̀ wọn ò ní kọ́ sí ẹ̀yìnkùlé ilé rẹ. Ó ò ní sọmọ dànù. Èmi gan tí mo gbàdúrà fún mi ò ní sọmọ dànù. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi share. Ẹ̀yin ọmọ yìí, mo pe Ọlọ́run ìpè Àpọ́sù Ayọ̀délé Babalọ́lá, mo pe Ọlọ́run ìpè Méjọ Ṣọmọ, mo pe Ọlọ́run ìpè Ọlọ́run Mọ́sẹ̀ Orímọládé, mo pe Ọlọ́run Ọ̀ṣọ́fà. Ẹ̀yin ìpè tó kú tí iṣẹ́ yín ti ṣiṣẹ́ síbẹ̀, mo pè yín lọ́wọ́lọ́wọ́. Ẹ má sùn lọ́rùn. Ẹ bá wa dá àwọn ọmọ yìí padà wálé. Ẹ bá wa dá wọn padà wálé. Ìkọ̀kọ̀ ò gbọ́dọ̀ farapa nínú wọn. Níbi tí àwọn ènìyàn yìí sá pamọ́ sí, Ọlọ́run tú yín láṣìírí. Ọlọ́run tú yín láṣìírí. Ẹ̀yin ọmọ wọ̀nyí, ààyè lẹ máa wálé o.
ẹ ní jìyà oníyà, wọn ò ní gbé yín ṣòwò, wọn ò ní gbé yín pa, ẹ máa wálé láyọ̀, ẹ̀yin abiyamọ yẹn títí dìgbà tẹ́ ẹ máa rọ́mọ yín, ìkọ̀kọ̀ ò ní sọnù nínú yín, in the name of Jesus. Èmi náà ni wòlíì yín Adùnmárìn, ẹ̀yin ìjọba wa, ẹ̀ ń gbìyànjú lóòótọ́, àmọ́ ẹ túbọ̀ bá wa fi ìyànjú kí ìyànjú, ẹ jọ̀ọ́, abiyamọ ké nílé, abiyamọ sọkún nílé, ọ̀pọ̀lọpọ̀ lè jáde sí social media, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ayé ò ní gbé ọmọ wa lọ lákàkà wa o, àṣà ayé ò ní gbé o, àṣà mi ò ní gbé o, àmín. Ẹ káàárọ̀ ẹ̀yin ìyá wa, àdẹ̀kù bójú ọjọ́ ṣe rí. Mo fẹ́ àdírẹ́sì kọ́mẹ̀ntì yìí. Lánàá ìgbà táwọn ajínigbé release fídíò ọ̀gá skul àti tíṣà tó wà tó gbọmọ dání tí wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí Nigerian government àti Governor Ṣèyí Mákindé. Ṣé mọ̀ pé fídíò yẹn pàtó release fídíò yẹn ó tọ̀ṣì gbogbo wa. Gbogbo á fi ìtara bíi pé ká lágbára ká lọ gbé wọn kúrò ńbẹ̀ torí pé àná yẹn ló pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn afẹ̀míṣòfò bí ẹ ṣe wọ ilé ìwé kan sọ̀rọ̀ tí ẹ ti fi tara tó jẹ́ pé wọ́n kó àwọn olùkọ́ ẹ̀yin ẹ̀yẹn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin olóye ẹ̀yin látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn ènìyàn sọ kí ni ẹ̀yin náà nílẹ̀ rògbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn ń pakúpa tẹ́ ń káwọn èèyàn wọlé ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ tómi tó wọ̀ ọ́ ó ti tó jọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láàbí wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ kí ni èròǹgbà yín tó jẹ́ pé ọmọbìnrin kan wà lọ kọ́mẹ̀tì sábẹ́ kọ́mẹ̀tì papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀tì wa ẹ má gbàgbé ẹ má bá wa láìpẹ́ ẹ má bá wa sí rẹ̀ ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp ẹ pín sórí Facebook I expect all activities, especially among the Yorubas, torí ọ̀rọ̀ àwọn to be on afẹ̀míṣòfò standstill. Imagine people are to do the Yoruba celebrating like all is well, knowing our children are in the forest being beaten day and night, innocent children, and our people can still be celebrating. That's how at least we can do this well. Yeah, ó rí sọ ṣùgbọ́n kò tún rí sọ lẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé mọ̀ pé wọ́n ti jí àwọn ọmọ ìgbé kan tó ṣe lé yá o. So far tó jẹ́ pé jíjígbé tó jí àwọn ọmọ ìgbé kò dáwọ́ ilé yá dúró. Ló jíjígbé tó jí àwọn ọmọ ìgbé kò dáwọ́ ilé yá dúró. Because ó dàgbà tí wọ́n bá ń rán ojú wọn Jẹ̀bú nìyí. Àti pé látàrí mi lè fẹ́ kẹ́ni tó bẹ́ẹ̀ tó mú jẹ́ Ìjẹ̀bú ni mo ṣe ń sọ̀rọ̀ báyìí because mo ti ní àwọn kọ́mẹ̀ntì ẹ̀ tó ń fún káàkiri látàrí pé ṣé ẹ kọ́ máa ṣojú di ọba ṣé ẹ kọ́ máa ṣojú ṣé ó yẹ kẹ́yìn ṣe léyà ṣé ó yẹ kẹ́ ló dẹ́dẹ́ kẹ́ pọ̀ ṣé ó yẹ kẹ́yìn lọ yìí ṣé ó yẹ kẹ́ pé wúrẹ́ ṣé ó yẹ kẹ́ pa àgùntàn ṣé ó yẹ kẹ́ pa màálù fún léyà ẹ̀jẹ̀ jíjẹ ẹ̀jẹ̀ mímu ẹsẹ̀ bọ̀lọ̀bọ̀lọ̀ gbogbo yín gba yídì lọ ẹ sọ pé wọ́n ti jí àwọn ọmọ yín gbé ẹ lọ yídì ìgbà tó ṣe total lockdown ṣe ráyè lọ yídì ordinary coronavirus ni tí ò jẹ́ àwọn èèyàn gbé ṣe é lọ yídì ẹ lè lọ yídì ṣọ́ọ̀ṣì ò lọ ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí ò lọ mọ́ṣáláṣí ojúde bọ òun ò ṣe lọ bọ̀tí bàtẹ́ ẹ̀ ti ṣe total lockdown tí ò ti dùn ní tẹ́lẹ̀ lọ yídì because irú àwọn ìyá tí wọ́n lọ yídì yẹn káláwọn ọmọ wọn wà bẹ́ẹ̀ wọ́n lọ yídì irú àwọn ìyá tó ń lọ sójúde ọba náà aláwọn ọmọ wà bẹ́ẹ̀ ní ojúde ọba torí kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n ló sagbóná but so far tó jẹ́ pé àwọn kan lọ yídì ẹ bá wa tẹ subscribe button àwọn kan pẹran ẹ jẹran gbogbo yín kíra yín happy ẹ jẹ́ káwọn tó ń ṣe ojúde ọba happy ojúde ọba ẹjọ́ ń ṣe torí wọ́n ti plan ojúde ọba yìí tipẹ́ gbogbo yín lẹ mọ̀ wọ́n ti ń plan ẹ̀ tipẹ́ aṣọ tó ní kálukú máa wọ̀ ìdì náà gbogbo yín náà ti plan ẹ̀ kí àwọn ajínigbé tó jí ọmọ gbé so far tí ẹ stop kan fún kan ẹ má condemn ojúde ọba fún àwọn ọmọ tó jí gbé ẹ má condemn so far tẹ kéídì nílẹ̀ Yorùbá ẹ pẹ ewúrẹ́ nílẹ̀ Yorùbá àbí gbogbo yẹn ẹnu yóò jẹun ẹ fà wọn ní ìyálẹ̀ ẹjọ́ ń ṣe ojúde ọba wọn in peace because government ò lè máa fara ní aráàlú ẹ̀ẹ̀kan lọ́dún táwọn èèyàn máa tún bí happy kẹ́ wá máa sọ pé torí pé wọ́n jí àwọn ọmọ kan gbé wọ́n jí àwọn ọmọ gbé government ní kẹ́ lọ hold ransom government ni àwọn ló yẹ kẹ́ sọ fún wọn pé ṣé ó yẹ kó lọ yídì pẹ̀lú ẹ̀ náà bàtọ́jọ́ ọmọ gbé ṣé wọ́n ṣe campaign ṣé wọ́n máa lọ campaign kọ́ máa lọ kiri kọ́ máa ṣe campaign kí wọ́n ṣe campaign so far tẹ́ ẹ̀ dá wọn dúró kọ́ máa ṣe campaign so far tẹ́ ẹ̀ dá wọn dúró kọ́ máa polówó pátì ṣíṣ pàtì wọn ẹ má dá wọn tó lọ ń ṣe ojúde ọba dúró
so ẹ má fi gbogbo kíní yẹn pé ẹ fi máa drag àwọn yòó níyà sí bully ẹjọ́ ń ṣojú ìjọba àwọn in peace. You should hold your government responsible for it. Hold your government responsible for it. Gbogbo àwọn tó lówó lọ́wọ́ tó ń ganú ìjọba yín gbogbo lọ́lọ́ yìí dì tẹ́yìn kí wọ́n happy Eid festa happy Eid Mubarak happy Eid Mubarak. Ojú gbogbo yín báyìí lọ ti juná sí kẹ́ẹ̀kì tó ń kán omi iná yẹn sẹ́yìn àwọn ọmọ ọlọ́mọ tó ń nà wọ́n gbogbo fọ́tò àwọn ọmọ yẹn lè ń rí yẹn. Ẹ sọ pé kíjọba má lọ Eid ìjọba ń ṣọdún ìyẹn ò tún mi pé campaign wà lọ́la kọ́ má tún ṣe. Ẹ wá fa àwọn yòó níyàtọ̀ pé ẹ̀ẹ̀kan lọ́dún ló ń ṣe ojúde ọba wọn. Ìgbà tí ìjọba ò lọ rescue àwọn tó wọn kó ní Ọ̀yọ́ ṣé káwọn ti Ìjẹ̀bú má ṣe Eid ni ẹjọ́ ń ṣe Eid bó dẹ̀ jẹ́ pé Ìjẹ̀bú ni esment wá kóyàn ìyẹn ò dé àwọn ará Ọ̀yọ́ dúró kọ́ má ṣe Ọ̀yọ́ Eid. So ẹjọ́ ìtorí Ọlọ́run ẹ fèsì gọ́fìmẹ̀ntì yín ẹ fà àwọn ará Ìjẹ̀bú lẹ̀ ṣó ti yé yín ẹ fà àwọn ará Ìjẹ̀bú lẹ̀ because ikú tó ń pọ̀jù gbẹ̀ni òun ńlá ló ń pa fún ni ẹjọ́ ń ṣojú ìjọba wọn in peace. Tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà nílé ròǹgbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó ru ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ máa bá wa láìkì ẹ máa bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa já sí o torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni torí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọlẹ̀ síre bó bá tó ṣe ń lọ àtọ̀mọ́ mu wá lọ́lọ́pọ̀ òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa wọn ò já owó yín o fún subscribe button tẹ́tẹ̀ ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.